Hello everyone, welcome to Toyeen Talks. Sister Adunni Adenio, mo ti miss wọn. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ti miss wọn, you know. She speak with wisdom. Ẹ jẹ́ ká jọ enjoy wọn. Lórí ọ̀rọ̀ Muhbad, Wunmi and everyone náà ni. Let's enjoy her together. Thank you for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. God bless you. Exactly. Now you are talking. I love what you are saying now. I agree with you. God bless you. Tẹ́bẹ́ lọ́wọ́ fídíò tèmi ti ṣe tipẹ́tipẹ́ mo ní Wùnmí tó bá nífẹ̀ẹ́ rẹ̀ release everything fún wọn ọmọ kan ló wà lọ́wọ́ ẹ̀ wá tọ́jú wọn ọ̀rọ̀ yẹn ò tí mẹ́sì dé stage yìí nígbà tèmi ti sọ ìgbà mi ò tiẹ̀ bá wọn dá sí bóyá ó DNA or no DNA but tó bá jẹ́ pé this leading nǹkan tí bàbá yẹn sọ tó bá jẹ́ òótọ́ ni then there is call for concern so ó dàbọ̀ yá mi. Charlie gbé gbogbo kọ́ọ̀lù báyìí ẹni yìí gba táìmù gan. Hello? Oh, mo lè gbé kọ́ọ̀ yẹn. Don't worry, I'm calling you back. Ọ̀tọ̀ lẹ́ni tó tún pè. Hello? Hello ma. Ọ̀tọ̀ lẹ́ni ó yá ẹ bá mi jẹ́ kó brief 2 minutes péré tó bá kọjá 2 minutes máa cut ẹ off. For me, mi ò fi pé bàbá yẹn ó make any mistake láti grant interview. Ohun tí bàbá yẹn sọ ni mo tọ́ ọmọ yẹn sọ ohun kó tó kú. And tó bá rẹ̀ jẹ́ pé sọ ó ní right láti sọ. Àwọn kan ní kò ní right. Ohun tó kọ́ sọ fún wa ní pé Naira Marley ló pa. Bẹ́ẹ̀ ni. But things turns around. Àtètè wá rí àwọn loopholes kọ̀ọ̀kan pé ọ̀rọ̀ yẹn rí bákan. Tí bàbá yẹn bá ń bọ̀ ta, bàbá lè ti wà depressed. Tó wá pé láti sọ̀rọ̀ ẹnu ẹ̀ lájẹ́ kí ọkọ̀ ẹ̀ fúyẹ́. Ẹ jẹ́ kó sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kéèyàn kan ṣe tán o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Òpin gbogbo kò ní ṣẹlẹ̀ sí gbogbo wa o. Àmín o. Kò sẹ́ni tó ṣe rí láàrin wa láti wá dálẹ́jọ́ ẹni tó bá ṣe rí ó lè dálẹ́jọ́. Tí ò ṣe rí ẹ sílẹ̀ bóyá bẹ́ẹ̀ ṣe ti ẹ̀ kò ní nǹkan burúkú ò ní ṣe gbogbo wa. Àmín ẹ ṣé bàbá mi. Bọ̀bọ̀ kan báyìí ẹnìkan tó ń pè láti nǹkan PHY yẹn mo fẹ́ pè ẹni tí pè. I'll round up soon. Daddy is waiting. Wà tó ṣe tán. Ó yá bóyá kàfé lè ṣe last caller. Ó yá. Mo ò pọkùnrin ló pè nsìn. Hello? Hello? Yeah. Hello ma. Ẹ kálẹ́. Ẹ kú program. Ó ga. Not the aunty tó kàn last but aunty tó kàn before her. Mo kàn fẹ́ kí wọ́n lẹ́yìn just one sentence ni. Okay. Ṣẹ́rí ní tó wà ń bẹ nípa ọ̀rọ̀ bàbá yẹn. Àwọn náà ti follow àwọn kan bẹ ṣe ń ṣe àwọn program one after the other. On religious base, ẹ pé àwọn believe òun pé jẹ́ pé Muslim ni. On religious base. Mi mọ̀ pé wà ní Bible. Ìfúnkọ́mọ ẹ má fọmọ́lẹ̀. Kó yẹ báwọn brothers and sisters ló máa ṣe yìí náà tó fẹ́ náà lẹ́tọ̀ọ́ sí nǹkan inheritance àwọn parents náà lẹ́tọ̀ọ́ sí. Religion táwọn ń practice anyway. Ó ti ṣàlàyé the portion oníkàlùkù fún. Wọ́n sọ bẹ́ẹ̀ sister yẹn náà sọ bẹ́ẹ̀. Àti bàbá o àti ìyá o portion oníkàlùkù àti lọ́wọ́ kó má fọmọ́lẹ̀ rárá. Ó ní àwọn tó bá jẹ́ family tó filẹ̀ ìsìn the Quran. Wọ́n lẹ́tọ̀ọ́. Wọ́n lẹ́tọ̀ọ́ sí automatically. That's what our religion says. But I don't know about Christianity. Ẹ ṣé. Thank you. All right. Thank you. Okay. Yes, ma'am. So téèyàn bá wò lóòótọ́ bàbá yẹn ṣàbímọ ó tọ́ pé kóun náà kó lè sanjọ́ fóun àbí gbogbo akọ́lá bímọ pé kọ́mọ lè sanjọ́ àbí kán lè sanjọ́ fún wa so kí ló dé tí bàbá ò lẹ́tọ̀ọ́. Hello. Ẹ káàsán. Ẹ bá wa sáré ráùndù pápápá. Ẹ ṣé. Contribution tèmi ni pé
àwọn tó ní kí bàbá máa sọ̀rọ̀ kán jọ kán fi bàbá sílẹ̀ kán jọ kó máa sọ̀rọ̀. kọ́ má ṣe kí bàbá yẹn kú lọ́jọ́ àìpé. bẹ́ẹ̀ ni because ó ní láti pour out mind there then because Wùmí náà sọ̀rọ̀ àwọn family Wùmí náà sọ̀rọ̀ true ìjọba. àwọn fún family Wùmí ganan kọ́kọ́ bẹ́ẹ̀ ta sọ̀rọ̀ àwọn ganan jẹ́ kọ́rọ̀ dé stage tó dé yìí. àti gist lover wọ́n sì sọ̀rọ̀ títí dì sí o. so kí ló dé sí bàbá òwà ní sọ̀rọ̀ bàbá yẹn ò tiẹ̀ sọ̀rọ̀ tó ti wọn àwa blogger làwa ń update. bẹ́ẹ̀ ni gbogbo kan tí bàbá bá mọ̀ kó máa sọ nítòótọ́ kó dẹ̀ má parọ́. God bless you. Kọ́ má parọ́. bẹ́ẹ̀ ni kó sọ bó ṣe rí. Kọ́ dẹ̀ má fi kún kọ́ má yọ nínú ẹ̀ bọ́rọ̀ ṣe rí gangan. Thank you. kó sọ nítorí Wùmí sọ̀rọ̀ ṣé rí bàbá yẹn bàbá mọ ó mọ yàtọ̀ nínú introduction àti engagement. Bẹ́ẹ̀ni wọ́n ń ṣọmọdé. wọ́n mọ yàtọ̀ nínú introduction àti engagement. ẹ jọ ṣé tó bá fẹ́ ṣe aṣáṣeyàwó náà ṣe bí àwọn fámìlì ìyàwó ọ máa ń pè kọ́ ní mọ̀ mi mọ̀ ẹ́ yẹn introduction. ń pe ọjọ́ engagement làwọn fámìlì máa mọra wọn eléyìí tí bàbá Muhbad ẹ̀ṣẹ̀ mọ ìyá bàbá Wùmí ní ọjọ́ introduction and engagement tán ẹ̀ṣẹ̀ mọra wọn. ọ̀rọ̀ burúkú. mo ṣe ń bẹ̀rẹ̀ pẹ́ṣọ̀ kan líìsì tí àwọn Wùmí táwọn fámìlì Wùmí fún àwọn fámìlì Muhbad engagement list kan produce. kan fún wa fídíò engagement ọjọ́ yẹn gangan pàápàá from the beginning bọ́n ṣe múra fún wa and everything tó máa ń show yẹn kò yé yín bọ́n ṣe kó ẹrù ìyàwó bọ́n ṣe tó. wọ́n tẹ̀lé decide láti ṣe engagement nínú yàrá. even tó bá jẹ́ nínú yàrá náà wọ́n ń ya fídíò ìgbà ọ̀nà yìí ṣé wọ́n ń lo fídíò náà. hello. ta ló receive engagement yẹn. àmọ́ spectator là wà. ta ló ra engagement item. àmọ́. àwọn ẹrù dáná ta ló rà á. àwọn ọmọ bàbá làwọn débẹ̀ làwọn rí pé engagement wọn làwọn ń bọ̀ lọ́nà náà ní káwọn gbé DJ dání àwọn dẹ̀ gbé DJ dání. wọ́n náà ń pa introduction ni. introduction ni wọ́n yí mọ́ bàbá lọ́wọ́ ni. bẹ́ẹ̀ ni. ó dáa bàbá mi ẹ má jà tún fàágùn ẹ ṣe thank you. èmi náà sọ bẹ́ẹ̀ bọ́ ṣé àwọn pé téèyàn ò bá lówó lọ́wọ́ Ọlọ́run má jẹ́ kó ká wọ́wọ́ ọmọ jẹun lọ́rọ̀ bàbá yẹn. situation ẹ̀ nìyẹn. no wọ́n náà san dáùrì ẹ̀ o wọ́n san dáùrì ẹ̀ lọ́jọ́ yẹn o but ẹ hàn pé Muhbad náà ló máa fowó sí envelope fáwọn òbí ẹ̀. bẹ́ẹ̀ni a fẹ́ mọ owó dáùrì ti jáde bàbá Muhbad ni bọ́n kò make sense kí bàbá bàbá kan gbé mọ́tò ọmọ ẹ̀ tó gbìyànjú kan dání. kò make sense kó má méyàn kankan dání. ẹ ṣe. ẹ̀kọ́ làwa ti ẹ̀ ń kọ́ ń bẹ̀ ẹ má jẹ́ kán foyún tó ọmọ yín mọ́lẹ̀ ò péyàn kan lóyún wo bá bímọ tán la máa tó ṣe anything. ẹ ṣe. Wùmí lóyún before engagement. ó ti heavy. wọ́n ti já kọ́ọ̀lù mánì yìí. ó ti heavy. àwọn èèyàn náà pé wọ́n ń pè wọlé ni ó ti heavy. bẹ́ẹ̀ni díẹ̀ ni yẹn ṣe pé láti ọjọ́ mi ò tẹ́ bá wọn sọ̀rọ̀ díẹ̀ ni but oyún tí mo rí ẹ̀ nìyẹn díẹ̀ ni yẹn wọ́n gbọ́dọ̀ ṣe. ó dà ẹ ṣeun ìyá mi bàbá mi ẹ ṣe ẹ ti lo 2 minutes bye ẹ bá ti kọjá 2 minutes máa kọ́ ọ̀tí ẹ̀ mọ́ yín létí ni. hello. ó yá. ó yá pápápá ẹ bá ti kọjá 2 minutes máa kọ́ ọ̀tẹ̀ fúnra mi. ó dà mà mo ní ẹ ṣe iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe ẹni tó bá ń wo program yín tó bá tún lajú ẹ̀ lẹ́ẹ̀tọ́mọ ẹ̀ bá tún lọ gbé scorpion. tó lọ gbé scorpion ọmọ wa ò ní gbé scorpion lóbìnrin kò ní gbé scorpion lọ́kùnrin láṣẹ Ìdùmarè. ẹ máa ń sọ nǹkan kan tí mo ti máa ń sọ fáwọn ọ̀rẹ́ mi náà tipẹ́tipẹ́ pé tí ìyá bá kọ àwọn kọ́mẹ̀ntì kan wà tí wàá kà lórí online tí wàá wò pé obìnrin tó kọ ilé kéèyàn rìn jìnnà sí fámílì ẹ̀ gẹ́gẹ́. á dà fún yín. wọ́n pọ̀ lórí social media. kọ́mẹ̀ntì kan màá dẹ̀ máa imagine pé ṣẹ́ni ìbímọ obìnrin ṣàpẹ́ ẹni tó bá kó sí fámílì àwọn pípọ̀ ìyá yìí ti bàjẹ́. so lọ́rọ̀ kan kí n má fọ̀rọ̀ gùn ẹni tó bá sọ pé kí bàbá ṣe ń sọ̀rọ̀ jù kó náà gbàdúrà kírú ẹ̀ ṣe òun. a ní kẹ́ má ṣe pé for anybody ẹ jọ̀ọ́.
ẹ má ṣe pé gbogbo wa ò ní fojú sunkún ọmọ. bẹ́ẹ̀ ni. tó surround kéèsì yẹn bẹ́ẹ̀ ni. àwọn ọlọ́pàá gan tó máa fẹ́ ọ̀rọ̀ àbú kéèsì yẹn gan ó wá máa wà tẹ̀dọ̀ àwọn gan one of the few steps tó yẹ kán take ni. Thank you. kò yẹ kó earliest step tó yẹ kán take ni yẹn tó kán ti ṣe. ní èrò kan tí ẹ máa ṣe yẹn because I play voice note video Ìyábọ̀ kan tí Ìyábọ̀ sọ pé àwọn ti mọ nǹkan tó pa ọmọ yẹn but àwọn ń dúró de autopsy pé nǹkan tán bá táwọn sọ nǹkan táwọn mọ̀ náà máa sọ nínú autopsy. òun ni corona òun ni doctor òun ni ọlọ́pàá. ẹ ṣeun bàbá mi kọ́ má fi nù wá amọ̀ jẹ. Hello. Hello, ma. Oh yeah, papa. Oh. This is my first time in this stream. Ever thoroughly do this. Thank you so much, ma. Àmì o, gbogbo ọmọ wa ò ní ṣìrìn o, wọn ò ní ṣìgbé o. Àmì o, wàhálà wa ò ní já sásán o. Torí àtolówó àti medium class kò sẹ́ni tí rẹ̀ ò lè ṣẹlẹ̀ sí. Kì í ṣe pé torí bàbá yẹn ò lówó nìkan, Ọlọ́run má jẹ́ káwọn ọmọ wa ṣìgbé ní kókó. Àìmọye ẹni tí ọmọ àwọn parents ẹ lówó tó lọ ṣìyàwó fẹ́ tó dẹ̀rò pé. Thank you so much. Kọ́lọ́run ó ní omi gbóná lẹ́jọ́ kọ́lọ́run má jẹ́ kó dájú wa. Àmín. Lórúkọ Jésù kò ní dàjẹ́ nìkan kan wa. Àmín. Tí ó gbọ́ oyè làgbà máa ń wò. Nǹkan tèmi rí nínú ẹ̀ ni pé bàbá yẹn lẹ́tọ̀ọ́ sí láti sọ ohun tó wà lọ́kàn ìlú wákàtí àkókò yìí. Because tí ò bá sọ mọ́ kékeré máa parẹ́ rẹ mọ́ lẹ́kùn. Bẹ́ẹ̀ni, tó bá ti yanjú ọ̀rọ̀ tán. This is the time. And then ohun tó tún sọ yẹn sísá, ó lè bring nǹkan tá à ń wá gangan, ó lè bring it out. Because bàbá yìí sọ nǹkan tọ́mọ ẹ̀ ti sọ fún kó tó di pé dolóògbé. Bàbá yẹn ò dẹ̀ lè ever parọ́ pẹ̀lú lọ́jọ́ orí wọn ṣe rí yẹn. So ohun tó dẹ̀ fà á tí bàbá yẹn ò ṣe nífẹ̀ẹ́ sí ọmọbìnrin yẹn náà ni ohun tí ọmọ ẹ̀ ti sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé dolóògbé. Ohun tó ń jẹ bàbá yẹn lọ́kàn náà yẹn tí ò ṣe nífẹ̀ẹ́ sí. Bẹ́ẹ̀ni tí ò ṣe nífẹ̀ẹ́ sí girl yẹn. Bẹ́ẹ̀ni kò sí bàbá ọkọ tí ò ní nífẹ̀ẹ́ sí ìyàwó ọmọ ẹ̀. Kò jẹ́ sí ìyá ọkọ kan tí ò ní nífẹ̀ẹ́ sí ìyàwó ọmọ ẹ̀. Bó tó bá ti rí pàṣẹ ẹsẹ̀ kan tó dàbẹ́ ní pé kò má wà ń bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ọ máa fẹ́ jìnnà sírò obìnrin bẹ́ẹ̀ àti pé obìnrin ní pẹ̀lú pẹ̀pà kò kí máa ń fẹ́ kí ọkọ ìyá ọkọ àbí bàbá ọkọ kó súnmọ́ sàkáání gbẹgbẹrẹgbẹgbẹ God bless you. ọkọ wọn irú nǹkan bẹ́ẹ̀ dẹ̀ máa ń kó ìyàjẹ wọn náà ní lẹ́yìn ọ̀la. Thank you. Tó ti yé mẹ́ because nígbà tó bá ti ní kí ìyá tó ṣẹ́gun sí ẹ̀ kó má jẹ oúnjẹ ọmọ bàbá tó ṣẹ́gun sí kó má jẹ ọbẹ̀ ẹ̀gúsí tó ṣẹ́ ohun tó irú wọn máa ń rí lọ́jọ́ ọ̀la náà lélẹ̀ because Ọlọ́run ẹlẹ́dàá mi má jẹ́ kí n rí ohun tí mi fi ní lè ṣe fún ìyá àkọ́ mi kọ́kọ́ mi má fún mi gan I will do more than what they expect bó ṣe yẹ kó rí nìyẹn. Thank you. And then again ohun tí mo tún fẹ́ sọ again ma ẹ má bínú ṣé rí ọ̀rọ̀ CCTV camera yìí ó wà so mi mọ bí mo ṣe lè sọ so ti ẹ bẹ̀yẹn ọ̀rọ̀ yẹn wà hidden gan kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ pé CCTV camera ò ṣiṣẹ́ mọ́ ẹ jọ mọ́ mi wá ní time tá wà ní ìláyé tá wà ní ìsìn ẹ ṣiṣẹ́ máa gbé fóònù á record ajá máa gbé fóònù á record anything bá ṣẹlẹ̀. God bless you. Òun ni mo ṣe béèrè wípé ọjọ́ tí Muhbad mo fọwọ́ àtọmọdé ilé ẹnìkan lè gbọ́ wípé ọjọ́ tí Muhbad fọwọ́ gbá gíláàsì tọlọ́pàá sọ. Kí ló dé tá a rí rìkọ́dì ẹ̀ láyé social media lọ́jọ́ tọlọ́pàá sọ pé Muhbad fọwọ́ gbá ìgò kí ló dé tó rìkọ́dì ẹ̀ kan gbé síta kárí láyé social media àwọn èèyàn dẹ̀ wà ń bẹ̀. Kí ló dé tá a rẹ ní record ok gbogbo ọjọ́ mẹ́ta tó fi bí ọmọkùnrin mọ́lẹ̀ kó tó di pé nọ́ọ̀sì yẹn dé mọ́ mi ẹjọ́ kí ló dé tí ààrẹ ní fídíò kankan kí ló ṣẹlẹ̀ tá a fi rẹ ní fídíò kankan something is there sisa something is there. ẹ ṣe mọ̀ pé omi gbóná lẹ́jọ́ Ọlọ́run máa dà wọ́n ní bádájọ́ ayé kan bá dà tí ò dáadáa adájọ́ òun máa dà ọmọkùnrin ò dẹ̀ ní sùn òkú ò ní fi sílẹ̀. àṣẹ ẹ ṣe thank you. ṣé àwa ní stop báyìí níbi tá a dé ẹ bá yẹ kí fóònù mi lànà ẹ̀yin bíbù yìí mo fẹ́ sáré pa pé ká stop lẹ́tí sáré pé ó yá last caller pápápá. hello àkọ́tẹ́ fi ń gbọ́ mi. mo ti lù àyè nísìnyí. à ń gbọ́ yín. tó ṣe é kò ní. ẹ kú ètò mo kàn fẹ́ sáré dá sọ̀rọ̀ mo fẹ́ pé àkíyèsí yín sọ̀rọ̀ kan ni.
nígbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ show yẹn kọ́kọ́ ti ṣe nígbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ show Muhbad sọ pé nǹkan tó fà á kí ọ̀rọ̀ yẹn rí báyìí ni poverty and illiteracy. Bẹ́ẹ̀ni. And nǹkan tó lè fà á nìyẹn nǹkan tó wà níbẹ̀ gangan nìyẹn because tí bàbá yẹn bá lówó díẹ̀ lọ́wọ́ tó dẹ̀ wà literate ọ̀rọ̀ yẹn bá má dé báyìí. Bẹ́ẹ̀ni. Muhbad gan lè fẹ́ ọmọ yẹn Muhbad lè fẹ́ ọmọ yẹn. Bẹ́ẹ̀ni. Tẹ́rí ìgbà yìí náà àti wà ní situation Muhbad yìí.